fojú ló ń jẹ ayọ̀ jẹ lórí ìkànnì yìí o Ṣòkòtì TV YouTube channel Ẹ̀rìnmọ́ Sẹ́lẹ̀kẹ̀ ètò tó yà kílálà pẹ̀lú olólùfẹ́ yìí o Abdulrasaq Adéwálé Ṣòkòtì alágbẹ̀dẹ ọ̀run àdìrà ètò bí ẹni ṣàna ìyàwó ẹ máa wò kàn nìyí láti ìgbàdégbà o bó ṣe ń fọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú lọ́balọ́ba àtàwọn àgbààgbà nílẹ̀ Yorùbá tó tún fètò ẹ̀ wá ìrànlọ́wọ́ fọ́pọ̀lọpọ̀ tó níṣòro àti gbogbo ọ̀rọ̀ tó ń lọ tó ń jà ràn-ìràn láwùjọ wa gbogbo ẹlẹ́ ó máa wò lórí ìkànnì yìí o Ṣòkòtì TV YouTube channel ẹ máa wò ó. nígbà tí èsì àwọn ará tòlẹ́ àná wá pé ó ti gbé owó jó fún náà ó gbé owó jó fún náà. àti fọ rere rẹ̀ polongo rẹ̀ kó ń bọ̀ dẹ̀dẹ̀dẹ̀ báyọ̀ ó ti dé o àti fẹ́ máa ṣàfihàn rẹ̀ lórí ìkànnì o Ṣòkòtì TV eré oníṣe ta pàkọ́lé ẹ̀ ní eléwéjèwé ẹ wá wo bí wọ́n ṣe kóra wọn jọ tó ń tọ́ra wọn tó ń lọ́pọlọ fúnra wọn eléwéjèwé làwọn jọ máa wò lórí ìkànnì o Ṣòkòtì TV kọ́mẹ́dì ni ó kọjá bẹ́ẹ̀. By popular demand. eré oníṣe ta pàkọ́lé ẹ̀ ní eléwéjèwé jàmbá ta fún jàmbára. ó ti yá báyìí táwọn máa tẹ́ pẹpẹ rẹ̀ tẹ́ ó máa rí wò káàkiri àgbáyé lórí ìkànnì yìí Ṣòkòtì TV YouTube channel eléwéjèwé bí wọ́n ṣe ń gbéra wọn rìn gbéra wọn wọ́sẹ̀ mugun ọpọlọ bí wọ́n ṣe ń gbára wọn àwọn ọlọ́gbọ́n tó ń kóra wọn jọ tó ń fi sàpá jẹun omi toru ẹ̀ ni wọ́n á nù gbẹ̀yìn tíṣẹ́ bá lọ já ìjàjàkú akátá ló máa gbẹ̀yìn eré ṣùgbọ́n eléwéjèwé ni o Sunday April 6 ọdún yìí ló ti ń trend lórí YouTube Ṣòkòtì TV kájọ máa wò kẹ́kọ̀ọ́ kọ́gbẹ́rẹ́ ní àríntàkìtì eléwéjèwé àwòtúnwò ní ẹgbà bẹ́ẹ̀. ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé mo tó kí yín láàárọ̀ yìí o mo kí yín ní àárọ̀ yìí òní ní ọjọ́ ìsinmi ni òní ọjọ́ Sunday mo kí yín mo tó kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé pé a kú ti ojúlọ́nà ọba wa tuntun bàbá wa Aláàfin Ọ̀yọ́ tuntun gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ tí mo rí ń bẹ̀ yẹn tí ó jẹ́ ìdùnnú fún yín tí ọ̀pọ̀lọpọ̀ ò ní observe màá bẹ̀rẹ̀ sí ní fi sọ̀rọ̀ lọ láti ọ̀la lọ. Gẹ́gẹ́ bí mo ṣe sọ náà kí ni eléwéjèwé film tá a ṣe 13 episode a bẹ̀rẹ̀ rẹ̀ show ẹ̀ lónìí a dẹ̀ máa show ẹ̀ lọ constantly tí ó fi pé ọlọ́sẹ̀ mẹ́ta láyẹ̀ mo rọ ẹ̀yin èèyàn pé ẹ máa bá wa wò Ọlọ́run á ràn yín lọ́wọ́. ohun tí mo fẹ́ sọ̀rọ̀ bá lónìí ọ̀rọ̀ àwa òṣèré orí ìtàgé ni. Yorùbá bọ̀ wọ́n ní gbogbo bí tá a bá fẹ́ gbin igi ọgbọ́n sí ó yẹ ká kọ́kọ́ fa gbogbo igi àbámọ̀ tí ń bẹ́ẹ̀ ká fà tú. ẹ̀yin èèyàn tá a bá ṣe pé lóòótọ́ la bá ń wá ire fún ilẹ̀ Yorùbá tó lè jẹ́ wípé lóòótọ́ la fẹ́ ṣe àfọ̀mọ́ fún ilẹ̀ Yorùbá gbogbo ìwà tí àwa náà bá ń hù lọ́wọ́ ara wa torí kì í ṣe gbogbo ohun tó ń ba ìlú Nàìjíríà jẹ́ tàbí tó ń ba ilẹ̀ Yorùbá jẹ́ kì í ṣe gbogbo ẹ̀ ló ń wá látọwọ́ ìjọba majority ẹ̀ ọwọ́ wa ló ti ń wá. ètò pabambarì ibẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ wa ọ̀kùn tó ń sọ òtítọ́ sí ìjọba fún ìjọba àwọn tí wọ́n yí wọn kó nìkan ni wọ́n ń gbọ́rọ̀ wọn ọ̀pọ̀lọpọ̀ ọdún táwa ń sọ yìí wọn kì í gbọ́. so mo wá Yorùbá sọ pé ilé la ti kẹ̀ṣọ́ ròde
eléyìí ni yóò jẹ́ kí n sí chapter fún àwọn òṣèré orí ìtàgé. Òṣèré orí ìtàgé ni mo fẹ́ bá sọ̀rọ̀ báyìí. Àwọn àbàwọ́n kan ń bẹ tó ń ti ọwọ́ wa wá sí àárín ọmọ Yorùbá. Àbàwọ́n ni wọ́n dẹ̀ jẹ́ sí aṣọ àlà. Nítorí wípé ó dẹ̀ wù wá láti ṣe bẹ́ẹ̀ ni nǹkan náà ò rí bẹ́ẹ̀. Láti ayédáyé ni Yorùbá ti ń ṣe ìkìlọ̀. Wọ́n á ṣe ìkìlọ̀. Ókè o, a fẹ́ ṣe orò níjọba yìí o. Wọ́n á lu aago káàkiri, wọ́n á ṣe oríṣiríṣi káàkiri. Ṣùgbọ́n ó ti di òfin nìyẹn níjọ́ tí wọ́n ti sọ. Ìwọ tí o bá wá tẹ̀lé òfin yẹn, wọ́n á ní orò gbé. Wọ́n ti wá sọ àwa Yorùbá di ẹlẹ́bọ. Wọ́n rò pé ẹni tó rò bá gbé yẹn, bóyá wọ́n ti lọ pa, wọ́n ti lọ fi bọ nǹkan ni. Àwọn kan tiẹ̀ máa ń sọ wípé ńṣe la máa ń pààyàn ṣe ọ̀pọ̀lọpọ̀ ètùtù fún ìlú. Ìgbà tí àwa onítíátà náà máa wá ṣe gàdà tó bu gàdà díẹ̀, àwa decide láti gbé nǹkan yẹn lárugẹ. A gbé lárugẹ to the extent pé a ti mọ̀ pé gbogbo nǹkan táwọn èèyàn bá rí láṣà tí àwa onítíátà ń dá, a ti mọ̀ pé gbogbo irú nǹkan yẹn wọ́n á nígbàgbọ́ sí pé òótọ́ ni. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà la máa kọ story tó jẹ́ pé fantasy tinú wa a máa fi kún. Fantasy tinú wa a máa fi kún. Fantasy tá a bá fi kún yẹn, nǹkan yẹn kì í ṣẹlẹ̀, ṣùgbọ́n kó lè bá a dùn tàbí kó lè bá a wà catchy, a wá fi ọ̀pọ̀lọpọ̀ nǹkan a fi kún. Gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé tẹ́ bá wo àwọn òyìnbó náà, ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a kúkú wò nínú fíìmù tiwọn náà kò ṣeé ṣe in reality. Ọ̀pọ̀lọpọ̀ ni ó jẹ́ pé wọ́n máa ń fi effect ràn lọ́wọ́ kó lè bá a ṣeé ṣe. Ṣùgbọ́n a ti wá pollute ara wa débi pé gbogbo èèyàn gbà pé à ń fi ènìyàn rúbọ. À ń fi ènìyàn rúbọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ́ rí pé wọ́n pa bàbá tàbí pa ìyá wọn lórí pé wọ́n ń ṣe yahoo. Ibi tí wọ́n parí iṣẹ́ wọn sí ni. Ibi tí wọ́n parí iṣẹ́ wọn sí. Ẹlòmíì tí ibi tá a bá délé ni, ó yẹ kí gbogbo wa ó wò pé irú nǹkan wo ni wọ́n lè máa fi ènìyàn pípa ṣe nílẹ̀ Yorùbá. Ṣùgbọ́n nítorí pé tá a bá ṣe fíìmù, a lè ní kí babaláwo dífá fún wa, kí babaláwo sọ pé Ifá gba odidi ẹni. Naturally èmi ò tí ì gbọ́ ibi tí wọ́n ti ní Ifá gba odidi ẹni rí nílẹ̀ Yorùbá. Rí Ifá ni mò ń sọ o. Pé Ifá gba odidi ẹni, odidi èèyàn, odidi ẹ̀mí, mi ò tí ì gbọ́ rí. Ṣùgbọ́n a ti wá jẹ́ kó di nǹkan sí wa lọ́rùn. Ara nǹkan tí àwọn mùsùlùmí kan tí wọ́n jẹ́ alábọ̀dé mùsùlùmí láàrin àwa Yorùbá, ara tí wọ́n fi ń campaign against wa nìyẹn. Ara tí irú Rashidi Elétekéte níwò, ara irú tó fi ń campaign against wa nìyẹn. Àti àwọn èèyàn bẹ́ẹ̀ lọ. Gbogbo àwọn tí wọ́n bá fẹ́ jẹ mufti ìlú kan sìn tàbí chief imam, tí wọ́n máa fi preach náà ni pé àwọn ẹlẹ́bọ làwa Yorùbá, oníkìní kan ni wá. Ìyẹn ó dàbí pé next episode sílẹ̀ yìí mo fẹ́ tú àṣírí tó lágbára.
màá tú àṣírí tó lágbára tẹ́yìn náà dẹ̀ rí tí kálukú ò fi mọ ìwọ̀n ara rẹ̀. Ṣé mọ̀ pé ìwọ̀n oníwọ̀n ni a kì í mọ̀, èèyàn á ṣàmọ̀ àwọn ara ẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ọmọ Yorùbá. Mo fẹ́ ṣe àfọ̀mọ́ sí nǹkan yẹn. Àwọn ọmọ Yorùbá kì í fi èèyàn rúbọ. Àwa Yorùbá ò kì í fi èèyàn rúbọ. Tí wọ́n bá gbá ẹ débì kan, wọ́n bá lè béèrè pé orí ìyá rẹ tàbí orí bàbá rẹ ló kù tí wọ́n lò. Wọ́n ti mọ̀ pé ò ní fẹ́ lo orí ìyá àti bàbá, kò ní pọ́síbù mọ́. Ibi tí ẹ fi iṣẹ́ yẹn tì sí nìyẹn. Ibi tẹ́ fi iṣẹ́ yẹn tì sí nìyẹn. So àwọn èèyàn tó ti wá sọ bẹ́ẹ̀ fún, àwọn ọmọ gbé káàkiri pé ìgbà tí mo fẹ́ ṣiṣẹ́ yẹn odidi èèyàn ló ń lò. Nǹkan kan tí mo ṣàkíyèsí ni pé mo mọ̀ pé lóòótọ́ ni oògùn ń jẹ́. Oògùn ó máa ń jẹ́. Tí wọ́n bá wá tún ní àìsàn náà tún máa ń jẹ́. Àìsàn tí wọ́n ló máa ń jẹ́ yẹn pé òòṣàgùn kóògùn dẹ̀ máa jẹ́. Orí agbéwáyé ló lọ́jọ́ gbogbo nìyẹn. Pàápàá jùlọ òòṣèkà, òòṣẹ̀, wọ́n fẹ́ fi ìyà ìmọ̀dí jẹ́. Orí ẹ̀ wá tako nǹkan tí wọ́n fẹ́ fi ṣe yẹn, bóyá kó padà sọ́dọ̀ ẹni tó rán nǹkan yẹn wá tàbí bákan. Torí pé kò sí ẹ̀ṣẹ̀ kankan tó ṣẹ̀, ẹjọ́ ni wọ́n dẹ̀ ń bá oògùn rò kó tó lè jà. Ẹjọ́ ni wọ́n ń bá oògùn jà kó oògùn tó lè jà. Therefore, mo fẹ́ rọ àwa òṣèré orí ìtàgé, gbogbo sítórì tá a bá ń kọ láyé torí Ọlọ́run láti àsìkò yìí lọ, ẹ jẹ́ ká máa put àwọn bàbá wa to consideration. Ẹ jẹ́ àwọn nǹkan ìṣẹ̀ǹbáyé wa, ẹ jẹ́ ká máa put wọn to consideration. Ká má bà àwọn kó má jẹ́ pé àwa gangan la fọwọ́ ara wa bà wọ́n jẹ́. Nílùú Saudi, wọ́n ní nǹkan tiwọn tí wọ́n ń ṣe ní gbogbo ìlú. Ìgbà tí ọba UK kúnjọ́sí, gbogbo yín lẹ rí àwọn nǹkan tí wọ́n ṣe nílànà tiwọn nìyẹn. Bẹ́ẹ̀ làwọn Lárúbáwá ń ṣe tiwọn, bẹ́ẹ̀ làwọn Hindu ń ṣe tiwọn. Kálukú ló ní ìlànà tiẹ̀. Àwa wá fẹ́ fi àwọn nǹkan burúkú tá a fi kún tí ò dẹ̀ rí bẹ́ẹ̀, a fẹ́ fi ba àṣà àti ìṣe tiwa jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ gbà ní àwọn bàbá wa oníṣẹ̀ṣe tí wọ́n ti wá wọ̀nù wa lórí àwọn nǹkan míì tá a máa misuse ẹ̀. Bẹ́ẹ̀ ni àwọn ọlọ́pàá, aṣọ ọlọ́pàá ò ṣeé lò anyhow mọ́ ṣe, because a kàn máa lò ó nílò tí kò pọ́n ọlọ́pàá lé nígbà míì. A kò rí ráǹkì sísàlẹ̀ nígbà míì, oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ yẹn. So tí ó bá lè dùn àwọn ọlọ́pàá lórí bá a ṣe ń lo yúnífọ́ọ̀mù wọn tá à ń fi ń kọ̀mítì ọ̀pọ̀lọpọ̀ crime míì, ẹlòmíì gbé kí ni aṣọ ọlọ́pàá lọ́rùn yọmọ kó gbajúbọ̀ yàn. Àwa dẹ̀ ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti péǹtì wọn àti péǹtì kí náà ń korúkọ ẹ̀ àti péǹtì àwọn ọlọ́pàá gẹ́gẹ́ bí èèyàn burúkú. So ìgbà tí wọ́n wá tún wà nù iṣẹ́ kan tó ṣe ọlọ́pàá tó tún wá fọyàn létí, automatically wọ́n mọ ìran yẹn náà ni wọ́n ń wò yẹn. So mo bẹ̀ àwa oní tíátà, gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe nípa ìṣẹ̀ṣe, ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ àwọn tí wọ́n gbé nǹkan yẹn dání. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan láti ṣe tó jẹ́ pé ńgbà ṣetán tó jáde fáyé làwọn oníṣẹ̀ṣe bínú. Táwa náà dẹ̀ rí i pé lóòótọ́ nǹkan yẹn ò dáa ńgbà tán bá explain fún wa. Explanation yẹn ni ó ṣẹ̀ṣẹ̀ jẹ́ kó yé wa pé nǹkan yẹn ò dáa tó ń tòótọ́, pé a ti portray ẹ̀ bá mi sí bó ṣe yẹ. So
mo rọ ẹ̀yin òṣèré onítíátà ìṣeré orí ìtàgé torí Ọlọ́run àwa onítíátà gbogbo iṣẹ́ tá a bá fẹ́ máa ṣe é sìn ẹ má jẹ́ ká fi ba ìran Yorùbá lórúkọ jẹ́ torí ẹ̀ mo decide wípé màá máa interview àwọn Yorùbá kọ̀ọ̀kan màá fẹ́ kán máa sọ̀rọ̀ lórí ẹ̀ kó má jẹ́ èmi nìkan nígbà tí wọ́n bá gbọ́ tẹnu ilé tẹ́ gbọ́ tẹnu ilé tẹ́ gbọ́ tẹnu ilé ìwà yẹn ó máa dínkù títí tí ó fi tán láfi eradicate ẹ̀ ìwà burúkú gbà ni. So lára àwọn èèyàn tí mo wá fẹ́ wípé ó yẹ kó náà mọ̀ dáadáa torí gẹ́gẹ́ bí n tó gbé dání nídìí iṣẹ́ tíátà ẹni tí gbogbo yín mọ̀ bí ẹni mowó ni wọ́n ń pè ní Òjó Òpágógó lórúkọ mi Abdulrasaq ó lè jẹ́ pé ó kọ nǹkan tí dẹ́rù bà mí sí pẹ̀lú táwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí alákatakítí yẹn ń ṣe. So mo wá dọ́gbọ́n bí òun náà léèrè bí màá dẹ̀ ṣe máa béèrè bí màá ṣe máa mú nǹkan yìí wá lóòrèkóòrè nìyẹn èèyàn mi ẹ dákun mo fẹ́ ká ẹ gbọ́ nǹkan tó sọ. ẹ kú déédé àsìkò yìí o gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ọmọ káàárọ̀ oòjíire gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ síwájú mo fẹ́ kí àwọn èèyàn ọmọ àwọn uncertainty kan mo fẹ́ kí wọ́n mọ certainty inú rẹ̀ so wọ́n ti ń sọ̀rọ̀ àwa òṣèré láì dáa jù wọ́n ní àwa tàbá ń ṣiṣẹ́ wa àwa là ń jẹ́ káwọn èèyàn máa pààyàn á dìfá á ní Ifá gba odidi ẹni Ifá ṣèkínní kan nǹkan kan mo dẹ̀ sọ pé kò sí ti jẹ́ bẹ́ẹ̀ Ifá gan èyí sọ̀sọ̀ kù sọ bẹ́ẹ̀ ẹ̀hún tẹ́ wá rí àwọn bàbá wa arúgbó kan ni wọ́n lóòótọ́ àdìjọ à ń ṣe preparation fún kínní ọba wa ní Ọ̀yọ́ rìhásà là ń ṣe lọ́wọ́ so ìdí nìyẹn tí yóò fi jẹ́ wípé ẹ rí irú àwọn aṣọ tí dádì wa yìí tí wọ́n wọ̀ so mo wá fẹ́ béèrè lọ́wọ́ àwọn dádì wa náà mo fẹ́ kàn sọ nǹkan kan pa ẹ̀ ó ṣeé ṣe kí ọ̀rọ̀ wọn kó ta ko tèmi ti sọ síwájú yẹn bá dádì wa bàbá. Abdulrasaq ẹ síríọ̀sì jù ẹ jẹ́ kọ́kọ́ pè ní sákìyèsí kiri kan. Yes sir. Certainty àrídájú dájú àti uncertainty nǹkan tí ò dájú. ẹ ti ìbò yín ẹ lèmi ní yọ certainty àti uncertainty kú bẹ́ẹ̀. ó dà sá. mo kí gbogbo àwọn tó ń wò wá nílé lóko àti lẹ́yìn odi a lè yọ tán àmọ́ bírú yín bá ń jáde tí à ń yọ gbogbo àwọn ibi tí ó fẹ́ máa bà wá lójú jẹ́ bà wá lórúkọ jẹ́ pàápàá jùlọ ìran Yorùbá inú wa á dùn láti máa dá yín lóhùn níbikíbi tí ẹ bá ti pè wá. ṣé bóyá ẹ tún béèrè yẹn béèrè má lọ. ìbéèrè yẹn ni pé n tó dálé lórí gbàgbọ́ ni pé ṣé lóòótọ́ làwa Yorùbá ń pa èèyàn ṣé lóòótọ́ ni Ifá àlífà fífá òmù òdìdí èèyàn tá a dẹ̀ lọ pa òdìdí èèyàn gẹ́gẹ́ bí wọ́n ṣe láwọn rí nínú àwọn fíìmù kan. ọ̀pọ̀lọpọ̀ fíìmù tẹ́ ń rí yẹn àgbélẹ̀rọ kì í ṣe ìtàn ìlú lóòótọ́ wọ́n lè wọṣọ bí ìran Yorùbá wọ́n lè sọ èdè Yorùbá wọ́n lè lo agbègbè tó jẹ mọ́ Yorùbá kì í ṣe gbogbo èyí tẹ́ bá rí bẹ́ẹ̀ yẹn èyí tẹ́ bá rí tí ó ń sojú Yorùbá ni èyí tí wọ́n bá sọ bí ìtàn ìlú kan pé tí wọ́n dákọ̀ ìlú báyìí tàbí tí wọ́n dákọ̀ alágbára ìlú kan ìyẹn la lè máa ṣe àríyànjiyàn lé lórí pé Yorùbá ló ní Yorùbá ló ń ṣe kò sí ìlú kankan tí wọ́n ti ń fi èèyàn rúbọ nílẹ̀ Yorùbá. Olúwa o. ẹ wàá ní gbé ọ̀pọ̀ ẹlẹ́jànlẹ̀ tán láyéláyé kọ́pẹ́lẹ́ wípé kẹ́ ẹ lọ fi èèyàn rúbọ kẹ́ ẹ lọ fi èèyàn rúbọ kò sí nínú àkọọ́lẹ̀ gbogbo àwọn tó jẹ́ babaláwo ń gbọ́ mi báyìí pé ìgbà tí Ifá yìí ọ wá wí Ifá yìí ní kí wọ́n lọ fi èèyàn rúbọ Ifá òun sọ pé kí wọ́n lọ fi èèyàn rúbọ gbogbo ohun tí àwọn ẹ̀dẹ̀ ń pè ní ìrúbọ nílẹ̀ Yorùbá kì í ṣe ìrúbọ mo fẹ́ kí ẹ gbọ́ mi yé pé wọ́n lọ fi èèyàn rúbọ nílẹ̀ Yorùbá ohun tí mi ò fi lè sọ pé àwọn nǹkan kan wà ìlú tí òfin bá wà ìlú tí ó bá sófin ẹ̀ṣẹ̀ ò sí ń bẹ àmọ́ ìfi tófin bá wà ẹ̀ṣẹ̀ wà ń bẹ. Bẹ́ẹ̀ni. ìdí ẹ̀ṣẹ̀ ni pé má ṣe
ẹni tó bá pààyàn wọ́n pa àwọn náà ó ti ń bẹ láéláé ó ti ń bẹ nínú ìran Yorùbá kì í ṣe pé èèyàn kan jalè wọ́n wá pa kì í ṣe bẹ́ẹ̀ yẹn nílẹ̀ Yorùbá wọ́n ní àwọn ọ̀nà tí wọ́n fi máa fi ìyà jẹ wọ́n gbogbo ẹnìkan tẹ̀ wọ́n ní awo egúngún lobìnrin lè ṣe awo gẹ̀lẹ̀dẹ́ lobìnrin lè mọ̀ bóbìnrin fojú koro orò àgbè wọ́n kì í ṣe pé orò gbé yẹn wọ́n fi ṣe ètùtù then ẹni tó mọ̀ pé orò òun ò gbọ́dọ̀ fojú kàn án tó sì jáde tó lọ wo orò ó dẹ̀jánù ó ti ṣàìgbọràn ó ti ṣẹ̀ ó gbọ́dọ̀ ní ìjìyà kì í wá ti gbogbo ẹni orò gbé òun náà lẹ́pẹ́ orò ti gbé wọ́n ti fi ṣètùtù wọ́n ti pa abáríyàn gan tó tún jáde tó tún ní ìgbà tí kíní kankan tó rò gbé báyìí òun náà tún ti ṣẹ̀ ó tún ní ìjìyà bẹ́ẹ̀ ni toró máa wo ó sì ti kà ó ti àmàwo márò là á gbọ́ tí wọ́n bá fi lè dàgbà tó wá máa wo tí ń kà bòròbòrò kò táwo ṣe ni nílẹ̀ Yorùbá kò sí ibì kankan tí wọ́n ti ń fi èèyàn rúbọ. ẹ jẹ́ ká mọ̀ pé òfin ni àwọn èèyàn ń òfin tẹ̀lé ni gbogbo ìlú Yorùbá tẹ́ bá gbọ́ pé lápá wọ́n ní fún àpẹẹrẹ wọ́n ní ìbẹ̀rẹ̀ kí wọ́n nífẹ̀ẹ́ Ọọ̀ni àìdúró kí wọ́n nífẹ̀ẹ́ Ẹni àìbẹ̀rẹ̀ kí wọ́n nífẹ̀ẹ́ Oyè bàbá dúró kí wọ́n nífẹ̀ẹ́ Ọọ̀ni ẹbọ ni wọ́n fi ní ṣe kì í ṣe pé wọ́n pa ó ní àwọn ìjìyà ó ní àwọn òjì tí wọ́n ta arú ọbẹ̀ dẹ́n láyé àtijọ́ wọ́n ní ọba kì í mú jẹ iyì lọ́ba borí bíbẹ́ ṣe kí ni ó máa pa kí lọ́ba máa kò sí bófin tí ń bẹ láyé àtijọ́ náà ló sì wà dísìn tó jẹ́ pé gbogbo má jalè má ṣègbà má rìn àgbàlagbà lórílẹ̀-èdè bẹ́yàn bá dìtẹ̀ tó dìtẹ̀ ìjọba ó ní jìyà tí ó jẹ ṣé wọ́n wá fi rúbọ nù ńgbà tó bá di pé wọ́n dájọ́ tó jẹ́ pé ìyà ẹsẹ̀ ló jẹ kò sí pé Yorùbá ń fi èèyàn rúbọ nílànà wọn a máa kí wọn pé ẹ̀yin kínní kan nílà yìí ojú kan ẹrú ẹ má mẹ́rú wọ lùlá ìrántí òwe yẹn dáadáa ẹ bá mẹ́rú wọ lùlá ọ̀ràngún ó ṣe kínní kan ṣé a mọ̀ pé ìdálù ìṣèlú ó ṣeé ṣe tí èmi bá tí wọ́n bá máa tún tàn yẹn wò bóyá ńgbà tí wọ́n ń ṣòwò ẹrú bóyá ìlà ti àwọn faramọ́ mi mọ àwọn tó máa mọ̀ tán yẹn máa mọ̀ pé tó fi di pé kán máa mọ̀ ẹrú wọ ìlàhùn ó ní bá kí wá wò pé kí ni nǹkan náà tó ń ṣe bẹ́ẹ̀ kí wá mú ẹrú tèmi kí n dà wọ́n bíi màálù wọ̀lá. kọjá wípé àwọn ò faramọ́ ẹrú torí pé àwọn bóyá òwò ẹrú yẹn ń irritate àwọn. ààrẹ náà ni ọ̀rọ̀ màálù tí àwa kan kọ̀ pé kán má da màálù dágbègbè wa ṣe ti rí nísìn tó bá jẹ́ pé òfin ti gùn tó jẹ́ pé kì í ṣe pé ayédáyé ìjọba pé ò lè pààyàn anyhow àwọn èèyàn bá ti pa àwọn èèyàn gan ó ní wọ́n fi wọ́n rúbọ ni wọ́n fi wọ́n rúbọ kò síbì kankan nílẹ̀ Yorùbá tí wọ́n ti ń fi èèyàn rúbọ èmi ò sì rí àkọọ́lẹ̀ nínú ìwádìí tí mo ṣe àti àtẹnudẹ́nu àtàwọn ìbéèrè àti àwọn èyí tí mo mọ̀ kò sí ibì kankan tí wọ́n ti ń fi èèyàn rúbọ nílẹ̀ Yorùbá. ẹ̀yin ọmọ Yorùbá mo rò pé ẹ ti ń gbọ́ yẹn sẹ́rí àwọn bàbá wa yìí arúgbó ni wọ́n. bọ̀dá Rasaki ẹ̀ ń gbé yín sáfẹ́. kí ni tuma yẹn bọ̀dá Rasaki. èwo ni. kí ni tuma yẹn bọ̀dá Rasaki. tá ìjọ́jọ́ ló kọ́ la jọjọ́ ló kọ́. bọ̀dá Rasaki ń dá Dansaki fún bọ̀dá Rasaki. sẹ́rí ẹ̀yin èèyàn Òjó Pàgógó jẹ́ ẹnìkan tí mo respect gan. èmi nìkan kọ́ mo respect ẹ o. ọ̀pọ̀lọpọ̀ òṣèré even àwọn àgbààgbà wa ni wọ́n respect ẹ kò dẹ̀ sí ń tà respect lára ẹ̀ ju ń tọ́lọ́hún gbé fún lọ Ọlọ́hun gbé nǹkan tí ò gbé fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn nídìí iṣẹ́ tíátà fún Òjó Pàgógó tẹ̀ ń wé Òjó Pàgógó kọ́ wọn ní jó Òjó Pàgógó kọ́ wọn lórí Òjó Pàgógó lùlù Òjó Pàgógó hàtì Òjó Pàgógó direct iṣẹ́ kí nǹkan tí ẹ sọ very few òun nìkan ó dẹ̀ máa ṣe beyond reasonable doubt tẹ́ ẹ máa mọ̀ pé yes ẹni tó ṣe iṣẹ́ ilé yìí ṣe so bọ́lọ̀ ń bá wa ṣerú àwọn èèyàn bẹ́yẹn sáàrin wa àti ká máa bẹ lọ́nkọ́ lọ́wọ́ mọ́ fi kú tó yàwọ̀ pa wọ́n ni. ká má fa ìsàn lùgbà Òjó Pàgógó ò ní fa ìsàn lùgbà Ọlọ́run ní fi kú tó yàwọ̀ pa ẹ̀ wọn ò ní dáwọ́ ìbànújẹ́ fún ọ ẹ gbé lórí íńtánẹ́ẹ̀tì ẹ lọ tọrọ owó fún kò ní jẹ́ bẹ́ẹ̀ ohun bẹ́ẹ̀ ò ní fọ̀ sí ẹ ó wá tó wá jẹ́ ẹnìkan tó làwọ̀ dáadáa tí Òjó Pàgógó bá wà ní location
ẹ rí àtọkùnrin àtobìnrin àwọn ọmọ wẹ́wẹ́wẹ́ yẹn gbogbo wọn lọ rí ìjókòó tì ní kò sí nǹkan tá à ń jókòó tì náà tí ò bá ṣe pé ẹ̀ ń gbọ́rọ̀ tó ṣe yín láǹfààní lẹ́nu àgbàlagbà tí kì í lè ṣe pé àgbàlagbà ní àjẹkù ẹ̀yìn náà àjẹkù mi ni ẹ lọ jẹ́ ọmọ kékeré kankan ò ní bá ṣe so mo fẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ wa ká fi ti Òjó Pagogo ká fi ṣe kí ni màá sọ ká fi ṣàríkọ́gbọ́n àríkọ́ṣe tá a bá ti pè láríkọ́gbọ́n ti di nǹkan mìíràn àríkọ́ṣe ká fi ṣe ntàwa náà máa gbọ́dọ̀ máa ṣe bẹ́ẹ̀ bàbá mi ojú òní tiẹ̀ àwọn kan wà tí wọn ò jẹ́ kí ebi ọ̀pá bọ̀dá rẹ̀ bá ń kí wọn ṣàdúrà fáwọn ọmọ Yorùbá jẹ́ náà. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ kí ebi ọ̀pá bọ̀dá wa bọ̀dá Àzákì ó dùn lẹ́nu mi ebi ò ní pa yín ebi ò ní pa yín nílé ebi ò ní pa yín lájò kò ní pa yín lẹ́yìn odi kò ní pa yín tẹbí tará kò ní pa yín tìyẹ kan gbogbo ibi tẹ́ ẹ léwó dé tẹ́ ẹ tagbòdé ebi ò ní pẹ́ nìkan kan nù yín o gbogbo bẹ́ẹ̀ wá ṣe wá náwó sí wọn tẹ́ ẹ ń ṣàánú fún wọn àánú ò ní jìnnà sẹ́yìn náà tójú tẹ̀rùn ilé alákàn ò gbẹ ilé yín ò ní gbẹ o ẹ ní fọwọ́ yín gbé ọmọ sí o ọkọ ò ní kú aya ò ní kú ẹ̀yin náà ò ní dẹrù àlùkáfẹ́ bí o ẹ ní fojú sunkún ọmọ ilé yín á rójú ọ̀dẹ̀dẹ̀ yín á ráyè o ní agbára Ọlọ́run ire láàmú gbọ́ lágọ̀ọ́ gbogbo ẹni tí bá ń ṣàánú àtẹni tó fẹ́ ṣàánú náà tí ọ̀rọ̀ àánú ṣe Ọlọ́run yóò bùkún yín o ẹni wówó tí o àti jẹ àti mú yín Ọlọ́run ò ní fi síbi tó ṣòro ẹ ṣe àdúpẹ́ pọ̀. tó bá wá fẹ́ kí ebi ọ̀pá ẹ̀gbọ́n ẹ̀ sọ pé káwọn èèyàn máa bọ́ owó Sokoti TV. ẹ máa yún iṣẹ́ tẹ̀ ràn wá ń jẹ tẹ́lẹ̀ ẹ̀yin èèyàn ẹ wo Sokoti TV ẹ subscribe ẹ kọ́mẹ́ǹtì ẹ gbogbo àwọn kọ́mẹ́ǹtì láìkì ṣíà kankan yẹn lọ́ọ̀fù yẹn gbogbo kíní yẹn náà ló ń túnlé ayé wa ṣe àmọ́ àwọn kan ò rí ìwé kò sáǹfààní nínú pé àǹfààní wà ń bẹ o àmọ́ àǹfààní ò pé tí wọ́n bá wo fídíò tí ò tiẹ̀ sọ pé mo wá o mo wò ó ọ̀dà o bó ṣe ríre o ẹ jẹ́ ká fìyẹn kún ẹ rí i pé ayé wa yóò tún dùn sí bí ayé wa bá ti ń dùn ẹ̀yin ọmọ rí àwa bá ti ń dùn inú yín ọmọ dùn yóò sì mọ dùn mọ́ yín. ẹ ṣé bàbá mi ẹ ṣeun bàbá mi ẹ káàbọ̀ ẹ̀yin èèyàn kò ní jù bẹ́ẹ̀ lọ o mo dúpẹ́ lọ́wọ́ yín o mo sì dúpẹ́ lọ́wọ́ brọ́dà mi Òjó Pagogo Ọlọ́run Olódùmarè yóò dùn tiẹ̀ ọmọ mi ńkọ́ ọmọ mi ńkọ́ ìtọ́ wà ń lo èbó àbí ìtọ́ wà ń lo èbó wo ọ̀dọ̀ ọmọ mi tí mo fi fún ẹ ọ̀dọ̀ ọmọ yín wà lálàáfíà wà dáadáa. ẹ ṣé bàbá mi thank you very much sir. ẹ̀yin èèyàn kò ní bá ṣe rí mọ́ ni. ẹ̀yin èèyàn mo rò pé ẹ ti rí báyìí bí màá ṣe jẹ́ kí àwọn Yorùbá actor pàápàá jùlọ àwọn actor tó ní kìnnì kí wọ́n máa disabuse máìdì àwọn èèyàn lórí àwọn fantasy oríṣiríṣi tá a ti kọ tí ò dẹ̀ ní nǹkan kan ṣe pẹ̀lú culture and tradition wa tó jẹ́ pé ó ń ba orúkọ culture and tradition wa jẹ́ ni. Ibo kejì tí mo fẹ́ pe àkíyèsí wa sí ó ní ọ̀dọ̀ àwọn census board a ti fi ogbé orí wa kọ̀lọ̀kọ̀lọ̀ wa ti fi àkùkọ wa ti fi ogbé orí ẹ̀ fún kọ̀lọ̀kọ̀lọ̀ jẹ. Census board àwọn náà wà lára àwọn tó fẹ́ máa pa àṣà wa rẹ́ torí nínú àwọn sinimá wa tá à ń ṣe tá a bá fẹ́ bọ Ògún ajá bíbẹ́ ara Ògún ni ara Ògún bí ara nǹkan tí wọ́n fi ń bọ̀gún ni ajá ẹ̀rí pa àwọn èèyàn máa ń sọ pé ẹran Ògún lajá wọ́n máa ń bẹ fógún ọ àwọn census board wọ́n ti kọ̀yìn sí báyìí wọ́n kọ̀yìn sí wọ́n ń jẹ́ ká mọ̀ pé animal cruelty ni animal cruelty ṣé àwọn bàbá ti wà kì í jẹ ni kí ló tó ta máa mú borrow idea kan tó jẹ́ pé lásán máa fọ́ọ̀sì síra wa lórí lásán tí àwọn ọba lè wò kàn fi ilẹ̀ náà ṣebí fẹ̀kàn tẹ́lẹ̀ àwọn Yorùbá tá à ń ṣe lédè Yorùbá àwọn ọmọ Yorùbá là ń ṣe fún à ń subtitle rẹ̀ kí n tó bá ní interest sí náà ń gbà mí kán lè mọ mí ní nǹkan tá à ń sọ ni
So the way tó yẹ kán gbà constitute National Film and Video Censors Board òun kọ́ ni wọ́n gbà constitute ẹ̀. Gbogbo àwọn olórí ẹlẹ́sìn pátápátá ni wọ́n gbọ́dọ̀ ní representation nínú committee yẹn, so that by the time tí wọ́n ń preview iṣẹ́ kálukú wọ́n á lè jọ wò láàrin àwọn pé eléyìí tako àwọn kan o, eléyìí ń tẹ̀ ṣe yìí ó tako ẹ̀sìn Christianity wa o. So irú yẹn wọn à ní condemn fíìmù yẹn, wọn á kàn sọ fún ní fíìmù yẹn pé ẹ lọ tó bí báyìí ṣe. Àìmọye ìgbà ni wọ́n ti rẹ́jẹ̀ inú fíìmù wa tí wọ́n ní a lọ yọ sí yẹn kó mẹ́. Whereas àṣà borrowed àṣà ni, àṣà àwọn òyìnbó ni, kì í ṣe àṣà tiwa. Wọ́n ń pa ẹ̀dìẹ bọ̀gún, wọ́n ń pa ajá bọ̀gún, oríṣiríṣi nǹkan ní àwọn ẹranko ni wọ́n máa ń pa tán máa ń fi ń bọ Ògún. Ṣé kásà tiwa ó lè bá a parun káwọn ọmọ wọn mọ̀ dé bá lọ́la pé wọ́n ń fi nǹkan báyìí bọ̀gún, wọ́n ń fi nǹkan báyìí bọ̀fà? Ṣé òun ni túmọ̀ yẹn ní àbí kíni? Ẹ̀yin èèyàn, ẹ̀yin tẹ́ ẹ jára àtà náà, mo fẹ́ kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wà ní ipò agbára tẹ́ ẹ fún ìpẹ́ lè bá wa jà lórí nǹkan yìí kí àṣà àti ìṣe Yorùbá ó má bàa parun lọ́jọ́ ọ̀la, torí ilé ayé yín ò ní parun. Gbogbo ẹni tó bá wà ní ipò yẹn tó yẹ kó tó wa lọ́nà, kó tó wa sọ́nà bí àṣà àti ìṣe wa ò ní parun, tí o wá kọ̀ láti tọ́ wa sọ́nà, tó ó kù ẹ́, ó kù Ọlọ́run, ó kù ẹ́, ó kù àwọn aráàlẹ̀. Ntóótọ́ wọn a máa ṣe fún ẹ, torí mi ò ní gbé ẹ ṣépè. Ṣùgbọ́n wọ́n fúnra ẹ mọ̀ pé tó ń ṣe ò dáa. Gbogbo ẹnikẹ́ni tó bá ti jẹ́ pé nǹkan tó ń ṣe nǹkan tí wọ́n fi lè pa àṣà àti ìṣe tiwa rẹ́ ni, ẹ ti mọ̀ pé kì í ṣe nǹkan tó dáa. So ẹ̀yin èèyàn, kò ní jù báyìí lọ. Mo dúpẹ́ lọ́wọ́ yín gidigidi. Gbogbo oríṣiríṣi ọ̀nà ni màá máa yà sí láti make sure pé ìmọ̀ Yorùbá ṣọ̀kan, láti make sure pé mo fi ire tiwa ṣàpínlé, láti make sure pé mo jẹ́ káwọn Yorùbá ó dá Ràṣídì Elétekéte Ìwó àti Mufti wèrè rẹ̀ yẹn. So mo fẹ́ fi hàn ọmọ Yorùbá pé wọn kì í ṣara wa. Àwọn tí àwọn Lárúbáwá ń lò ní àwọn mọ̀lẹ́bí Lárúbáwá ni wọn. So ẹ̀yin wa, kò ní jù báyìí lọ títí àsìkò tí màá tún mẹ́wọ̀n fídíò mi wá sí ojú ìwòran yín. Ó kí gbogbo yín pé ojú ò fẹ́ràn.